Ẹ káàbọ̀ sórí ìkànnì wa, ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀ a máa play fún yín. Ẹ wo bàbá wa Ààrẹ Almoroof ló jáde tán tó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí nípa àwọn Yorùbá. Kí ni àwọn àṣírí tí Ààrẹ Almoroof tú nínú fídíò? Ẹ ò gbogbo ẹlẹ́ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni, ẹ bá wa subscribe, pé like, comment, kẹ́ share, ẹ lè máa jẹ́ àǹfààní content ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè tẹ̀lé máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn àlẹ́ tá a máa play fún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ evidence tá a kó wá. Fídíò náà rèé, ẹ̀ka sojú abẹ́ǹkó. Yorùbá ò ọ̀rọ̀ igbó ẹnu tán lóríṣiríṣi. Àwo ò ní sọ̀rọ̀ tí ọmọ aráyé máa pu wa lé lórí. Ọ̀rọ̀ mi máa pín gan, ìtọ́ ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi share ẹ̀. Ṣé rí alákọ̀ọ́kọ́ níbi tí ọ̀rọ̀ mi ń lọ, mo kọ́kọ́ fẹ́ sáré dá sí ọ̀rọ̀ Barishoki. Mo mọ̀ọ́mọ̀ má forúkọ yẹn síbẹ̀, mo kọ́kọ́ fẹ́ sáré dá sọ̀rọ̀ yẹn tó ti yé yín. Ẹ rí pé ẹni nǹkan tí mo share lórí Bàrímádé lánàá, lady yẹn sọ̀rọ̀, ó sọ̀rọ̀ dáadáa. Barishoki sọ̀rọ̀ níwọ̀nba tọ́pọlọ tiẹ̀ náà gbé gẹ́gẹ́ bí àgbàlagbà. Ṣé rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò ní blame kankan tí mo lè blame anybody, but ṣé rí ọ̀rọ̀ ilé ó yàtọ̀ sọ́rọ̀ ọ̀tá. Àmọ́ ìdí tí Bàrímádé tó fi dá ọmọ bàbá ẹ̀ lóhùn ó ní pé ọmọ bàbá ẹ̀ gbọ́rọ̀ síta, to God who made me, mo lágo Barishoki lọ́wọ́ o. But ṣé rí nǹkan kan wà tó yẹ pé tó bá pèèyàn sí kọ̀rọ̀ nígbà míì tó bá bá sọ̀rọ̀, the deal have been done. Wọ́n ti ṣe náà. Mo fi Ọlọ́run búra, I wasn't even happy pẹ̀lú voice tí mo gbọ́ pẹ̀lú nǹkan tí Barishoki sọ yẹn. Ọ̀rọ̀ yẹn pọ̀, àmọ́ ọlọ́rọ̀ lọ̀rọ̀ yé o. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an. Ó níbi kan tí mo ti rí kíní yẹn, then I make a comment. Ẹ̀yin èèyàn tẹ́ bá ń gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀ o. Ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ń gbọ́ mi o. Ẹ jọ̀ọ́ kí n má máa sọ̀rọ̀ dànù o. Ẹ jẹ́ kí n mọ̀, are you people listening? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ mi o. Ṣé wá rí ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, mi ìmọ̀ọ́mọ̀ gbé sókè ni ọ̀rọ̀ Barishoki, Bàrímádé, Saheed Òṣùpá, Barrister àti Taye Currency. Ṣé rí nǹkan kan tí mo mọ̀ nílé ayé yìí, I make a comment níbì kan nígbà tí mo kọ́kọ́ gbọ́ kíní yẹn. Èmi ò gbọ́ tẹ́lẹ̀, máa wò pé èmi ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi tó sẹ́ndẹ̀ sí mi pé ṣó ṣẹ̀ṣẹ̀ ṣe kíní ni wọ́n ní kò ṣẹ̀ ṣe, pé latest ni. Ẹ̀yin èèyàn wa, ṣé rí there is a lot of things tó yẹ ká wà very very careful fún. A lot wà tó yẹ ká wà careful fún lórí ayélujára yìí, even including myself. Tẹ́ bá wò ẹ rí pé mo ti stop mi sọ̀rọ̀ dàbí alára, and the reason you guys don't see me, tẹ́yìn èèyàn mi ò fi rí mi kí n máa sọ̀rọ̀. Àwọn kan nígbàgbọ́ wípé if Ààrẹ Almoroof is doing show nítorí owó, kò ní yẹ anybody tó bá nírú àwa yìí nítorí owó la ṣe ń ṣe show. A blogger kan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n ní confam ni pé iṣẹ́ tàwọn nìyẹn, wọn lọ́nà míì. Ẹ mú kíní yẹn dání. Ṣé rí àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kí a mójútó àwa ọmọ Yorùbá. Íńtánẹ́ẹ̀tì ló máa padà báyé wa jẹ́ gbẹ̀yìn. Ó fọlọ́run búra. Kò sí nǹkan tó ní kálukú wa ń sọ tí ò sí ní record. Even despite pé Facebook wọ́n ti regulate kíní yẹn pé after 30 days wọ́n máa delete ẹ̀. Àwọn kan ń pick àwọn àárín kan tí bá ṣe mistake kan bẹ́ẹ̀ sìn, àárín yẹn ló máa pick. Ẹ má jẹ́ ká máa wo tí èèyàn bá sọ̀rọ̀ 100% tó wá ṣe mistake 1%. Mistake 1% ẹni gbogbo ayé máa gbé kiri o. Tó bá gbọ́ nǹkan tá ààrẹ sọ, bọ̀ gbogbo àwọn nǹkan tí mo ti sọ láti bẹ̀rẹ̀ wọn ò ní gbọ́. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ bàbá mi, ẹ jẹ́ á stop ẹ̀. Ẹ tiẹ̀ tí wàá fi Yorùbá tá a jẹ́ yìí, ẹ tó wá fi kàkà tó yẹ kí orúkọ yẹn fi dá, ẹ tó wá fi bà orúkọ wa jẹ́ sí ni, most especially on TikTok. That's why tí mo ṣe back up. Ọmọ ìyá mi, ọmọ bàbá mi,
kí ni ìwọ fẹ́ gbé ṣe nílé ayé ẹ kí lèmi fẹ́ gbé ṣe nílé ayé ẹ ìwọ tó ń wò mí kí ni motive ẹ gangan lórí íńtánẹ́ẹ̀tì ṣé kò wábẹ̀ kó bà tẹni ẹni jẹ́ ni tẹni ẹlẹ́ni jẹ́ ni ṣé kò wábẹ̀ kó mú kọ́mẹ́ǹtì tó máa sọ ẹni tó sọ̀rọ̀ yẹn lólórí burúkú ṣó ló wà fún ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíín lo oògùn but wọ́n ti skip medication wọn nílò lásìkò kí ni yóò ń ṣe èébú kò ṣe èébú tí bá ní problem kan sí definitely doctor máa fún mi ní oògùn ó máa prescribe oògùn fún mi a ní mọ́rù oògùn yìí ló báyìí o láàárọ̀ àbí láàárọ̀ àtàlẹ́ àbí láàárọ̀ nìkan àbí láàárọ̀ àtọ̀sán àmì mi afternoon tó bá ní kí n lò for 30 days tí n bá lò for 15 days tí mo stop láti má lò mọ́ á wọ́rì mi kí ni ẹ ń wọ́rì ọ̀pọ̀lọpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yìí dẹ̀ ti ṣe nǹkan tó dáa fún àwa ọmọ Yorùbá kò jẹ́ kí most especially àwọn ìyàwó wa àtàwọn ọkùnrin kan tó ní high blood pressure kò jẹ́ ká ní mọ́ because gbogbo àwọn boys tó ń fọ́ síta tó ń ṣe jokes tó ń ṣe oríṣiríṣi fún wa wọ́n jẹ́ kí kíní yẹn tó dáa àmọ́ kí ló wá dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti wá fẹ́ ṣẹlẹ̀ ń sìn íńtánẹ́ẹ̀tì àti Facebook ló ń parí ìjà fún gbogbo ọmọ ìyá àti bàbá mi rò pé gẹ́ẹ̀tì mi ẹni tí ta bá ti wá fẹ́ ṣe láyé yìí sìn íńtánẹ́ẹ̀tì ló ń parí ìjà fún wa ẹ rí ọkọ tìyàwó Allahu Akbar ẹ rí ọkọ tìyàwó ọkọ àtìyàwó máa jà nínú ilé kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ íńtánẹ́ẹ̀tì ló máa bá a parí ẹjọ́ ọdún wo la fẹ́ ṣe yẹn dá o you probably come here and mention and kẹ́ bú mi o èmi ò kí àyẹn ti mọ́ra bọ̀ òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn gangan o ni mo fẹ́ kó gbọ́ ẹni ebú tí ò bá wù kó fẹ́ bú mi tí ẹ̀ kọ́kọ́ sọ bóyá wàá grap nínú ọ̀rọ̀ mi ọdún wo lọmọ Yorùbá fẹ́ ṣe lè dá gbogbo nǹkan tá à ń ṣe ló ní rẹ́kọ̀d ọ̀rọ̀ tẹ́mi náà ti sọ tí mo ti fi against àwọn èèyàn ó ní rẹ́kọ̀d tó bá di ọjọ́ tọ̀rọ̀ ẹ̀ bá máa yọ wọ́n á fà jáde fún mi pé ọ̀gbẹ́ni nǹkan tó sọ ń gbà ilé lè ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tó ti dàgbà tó ti wà ní age of 40, 45, 50 years wọ́n máa borí sórí íńtánẹ́ẹ̀tì wọ́n á máa fi gbogbo private part wa ara wọn hàn ìmíì tí ò bá tẹ̀ fìyà mọ̀ pé hàn gbogbo nǹkan tí obìnrin ọkùnrin ní ẹ̀ ti kó síta íńtánẹ́ẹ̀tì ló wá ń comment àní kẹ́ má jó lórí íńtánẹ́ẹ̀tì o àní kẹ́ má wà happy bọ̀ kí ló dé tí táwọn obìnrin máa bọ́ta kò tiẹ̀ tó wá ń ṣe ọmọdé mọ́ àwọn àgbàlagbà náà ti wá bọ́ta wọ́n wá ń yídi wọ́n ṣe 360 camera ẹ̀ ń ṣòṣì ẹ̀dẹ̀lẹ̀ ń yọ̀ ẹ̀ tó bá wínú wọn kó bọ́ta kó ṣe ṣò bọ̀ máa ṣe ṣò yẹn kó lo párébù kan dárúkọ mi kí n lè fún ẹ tán ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ gangan ni ọ̀rọ̀ Bàrímádé àti Bàríṣókì ọ̀rọ̀ ẹ̀ kọlu Saheed Òṣùpá ọ̀rọ̀ ẹ̀ kọlu Pàṣọ ọ̀rọ̀ ẹ̀ kọlu Táí Kọ́rẹ́nsì ọ̀rọ̀ ẹ̀ kọlu Òbésèré Bàríṣókì brọ́dà mi èmi ò bá ní kíkiní tó pẹ́ bóyá tó bá tún lè ní kí Àgbàlẹ̀ tún ṣe another interview fún ẹ kò rí brand ọ̀rọ̀ yẹn láàrin èmi àti àtọ́lọ́hún àtàwọn tó wùwà ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ọ̀rọ̀ yẹn pọ̀ kò sí ẹni tó wà láyé yìí nínú gbogbo wa ó kọ́ṣẹ́ olórin ni o bóyá mẹkáníìkì ló kọ́ ni o bóyá télọ̀ ló kọ́ ni o bóyá ṣe bàràdà ló kọ́ ni wọ́n máa kọ́kọ́ rún ẹ̀ ń ṣẹ́ àwa yìí náà ṣerú ẹ̀ rí nóbì dẹ̀ ń ṣe a lè sọ nǹkan tá a ti fi ilé ayé wa ṣe kékeré so ẹni tó bá fẹ́ firú ẹ̀ búrú àwa yìí sìn èèyàn yẹn kàn deceive ara ẹ̀ ni because ìwọ ẹni tí wọ́n bá bí láti kékeré tó jẹ́ silver spoon tí ó ṣe pé bóyá àwọn ẹbí ẹ lówó láti ilẹ̀ ṣe wá fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́bí ẹ lówó láti kékeré tó fi ọlá owó tọ́ but at the end of the day ìyà ló padà jẹ lọ́jọ́ iwájú bá ṣe kọ́ nìyẹn Ọlọ́run ti kó àwọn kan ànábì kan làwa náà báyé wà yìí o àwọn àfáà ló lè sọ àwọn àfáà gidi ló lè sọ ànábì kan làwa náà nítorí pé àwa náà à ń kẹ́ ẹ̀kọ́ tá à ń gbọ́ adẹ̀ ń kọ́ fáwọn ọmọ aráyé
ẹlòmíì wọ́n bí ẹ mo mọ àwọn tó jẹ́ pé nígbà tá a lọ school ọmọ olówó ni wọ́n wá ń fi mọ́tò já wọn lẹ̀ ní school ni wọ́n á tún wá fi mọ́tò gbé wọn as soon as tí aago méjì bá ti lù báyìí wọ́n ti wá gbé wọn àárọ̀ báyìí wọ́n máa gbé wọn wá kódà wọ́n tún ní driver tó tún máa gbé lunch wọn wá lunch tó máa jẹ àgbé wá bá wọn school ṣe é fẹ́ gbọ́ wọn ṣe ẹnì kankan mọ́ sìn ní ìfi yọ wọn kódà wọ́n tún ń wo àwa tá a jẹ́ ọmọ àtàpátá dìde yìí àwọn ọmọ aláìní nǹkan nígbà yẹn wọ́n ń wò wá ní ẹjọ́ ẹ bá mi ṣí àkíní àwa tá à ń lẹ bàtà slippers wa wọ́n ń wò wá lẹ́ni ni àwa tó jẹ́ pé a mú kí náà pé a mú ṣòkòtò tá a máa wọ̀ lọ school a máa lẹ́ lẹ́yìn lọ́nà mẹ́ta àwọn olówó tó ń fi mọ́tò gbé lọ́dún náà lọ́hùn mo fi Ọlọ́run búra wọ́n wò wá sí ni ó ti yé yín so tá bá wá wo gbogbo nǹkan báyìí gbogbo ẹ̀ ló yẹ ká fi ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Barichoki sọ tó ta sóṣùpá bọ́ a lè blame Barichoki a lè blame Òṣùpá torí Òṣùpá gan wọn lẹ plaster mọ́ lẹ́nu tó bá máa fún lóhùn á fún lóhùn but ibi táwọn ti lè blame ẹ ni pé ó ní irú the kind of in short àgbàlẹ̀tù gan gbọ́dọ̀ be careful pẹ̀lú àwọn question tó máa ń béèrè ẹ̀yin yẹn bá mi ṣí àkíní torí mo fẹ́ kó dọ́dọ̀ wọn àwọn question kan wà tó lè dalé ayé rú ẹ má máa béèrè ẹ̀ lọ́wọ́ èèyàn tẹ́ bá ṣe interview fúru mi yìí sìn tí ó bá bí mi question tó mọ̀ pé ó lè gbé mi bá gbogbo òlú tìlú máa fi ètì mi màá kọ́kọ́ rò ẹ wé ìbùbẹ̀ yẹn ẹ fún mi question mi kò sí nǹkan wọn múyàn sí náà irú ìlú tá a wà yín sìn kódà tó bá ṣe nǹkan tí ọlọ́pàá bá mú ẹ tó bá bí ẹ question tó bá ní I don't want to answer wàlẹ́ ọlọ́pàá yẹn máa lọ ni mi ò fẹ́ dáhùn but the worst scenario anika pàdé in court wà wá ti bàjẹ́ bọ́mọ wa àti boyfriend ń jà orí íńtánẹ́ẹ̀tì náà ti bọ́ wá parí ẹ̀ lórí TikTok ọkọ àti ìyàwó tó bá fira wọn lẹ̀ orí TikTok náà ti bọ́ wá parí ẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò tó bá jà lásán tó gbọ́kọ ara wọn orí TikTok ẹjọ́ torí Ọlọ́run ṣé wọn ní fámìlì nílé mọ́ ni kò yé mi ni mo ṣe ń béèrè o ṣé àwọn èèyàn ò ní fámìlì wọn ò sí mọ́ ẹ jẹ́ ń yọ̀gù mi kó má mọ̀ kígò yẹn má máa dì sí kó má rò pé mo tẹ̀ ti gbàgbé torí bí ṣe wọnú ilé ni mo jókòó ṣé àwọn èèyàn ò ní fámìlì wọn ò ní fámìlì mọ́ tó lè bá wọn mójútó àwọn nǹkan tó ń kọ̀ sí wàhálà ní ìdílé ó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ ẹbí àtẹbí tá a bá ti rí lórí íńtánẹ́ẹ̀tì àti ìgbádùn ọkọ tìyàwó tó ti bímọ mẹ́ta fúnra wọn tẹ bá máa mẹ́jọ lọ ẹgbẹ́ lọ sórí TikTok àwọn tí ò tú ọmọ yín wọn máa bí yín ní question wèrè most especially ẹ̀yin obìnrin ẹ̀yin ìyàwó ẹ jẹ́ kó rí yín pé ẹ lo 36 yín kẹ́ tó máa gbé ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tẹ́ gbé wá sórí íńtánẹ́ẹ̀tì at the end of the day ó lè parí íńtánẹ́ẹ̀tì ò ní bá yín parí ẹ o ẹ wo ìgbà tí Mohbad ti kú bó ṣe ń lọ báyìí bẹ́ẹ̀ náà padà wá bó ṣe ń lọ báyìí bẹ́ẹ̀ náà padà wá bọ́ ọdún wo ìgbà wo làwọn agogo fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn dà àwa lè ti torí pé àjọ ọmọ Yorùbá kó wá jẹ́ pé Yorùbá ara wa àwa náà là ń ba yé ara wa jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ó ti wá mọ́ kò mú ẹnì kankan mọ́ sí i ó ti wá lẹ̀pọ̀ mọ́ gbogbo wa pátá la wá ń ṣe kò síbi tẹ́ máa dé sìn ẹ máa rí gbogbo ọmọ Yorùbá ń bẹ̀ ẹnì kan náà báyìí àwa yìí náà ni tó ti yé yín ló ń bá wọn parí ìjà àwọn tó wà nílé ọkọ ìkíní yẹn gangan ni point tí tó ní mí lára ẹni tí ò sí nílé ọkọ ó ń bẹ̀yìn tẹ̀yìn wà nílé ọkọ parí ìjà ẹ rí obìnrin mi at 53 á gbé kéèsì lọ sọ́dọ̀ ọmọ 30 years old ọmọ 30 years old á máa bí ní àwọn dumb question wọn ọmọ mi ṣe máa pé you dumb question àwọn question tó gbọ́dọ̀ máa gbọ́
lọ́wọ́ tí ọmọ tó bí ẹnu á máa bí ẹ́ question lórí internet èyí náà dẹ̀ máa dáhùn tí kò bá ti ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ para báyìí I have evidence lẹ́ máa pa kẹ́tọ́ mọ tó ṣẹlẹ̀ wọ́n ní àlẹ́jì kinní kan àlẹ́jì ní o àlẹ́jì ní kí ló dé tẹ́ ẹ̀gbọ́n tẹ̀ jẹ́ kó rí yín pé èmi ò lè báyọ̀ jásí kẹ́ expect mi àbí kẹ́mi àtìyàwó mi ní problem ọlọ́run ní jẹ́ kí wá gbé wá sórí íńtánẹ́ẹ̀tì nítorí pé kẹ́ lè parí ìjà fún wa ẹ jọ sense wo nìyẹn make ó kọ́ bèèrè ní o mórí Hamzat Kọ́láwọlé sense wo nìyẹn make ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá àwa tí ń sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ a máa continue láti máa sọ because the more tá a bá ṣe ń sọ ẹni tó bá pìkì á pìkì ẹ wo àwọn ọmọdé ẹ wo ọmọ 20 to 25 30 35 years nísìn ok ẹ wá expect pé káwọn ọmọ táwa ní tẹ bá rà àwọn ọmọ òsì tí wọn tètè lọ́kọ gbogbo ìgbà táwa kéré táwa wà ní 20 30 sáré fáwọn ìyá wọn tẹ bá wọ ọmọ òsì wọn máa ní àwọn òfò ọkùnrin kankan tó máa dà wọn lẹ́mìí gbóná àwọn ọmọ yẹn gangan ò fẹ́ lọ́kọ àwọn ọkùnrin gangan ò fẹ́ níyàwó because most obìnrin tó wà ń gbòòrò sí wọn ò déètì ẹnìkan wàláì wọn ò déètì ọkùnrin kan wọn déètì oríṣiríṣi series of men on date ìkọ́dẹ̀ máa kú ó máa náwó fún wọn báyìí wọ́n dẹ̀ mú owó títí ẹ tó ná fún wọn wọ́n dẹ̀ máa lọ kó fún ọkùnrin míì nítorí pé kò love ẹ why are you taking money from the guy in the first place ẹni tó ń gbowó lọ́wọ́ ẹ̀yẹn ó máa bá sun o boyfriend bíi méjì tó ní sùn including yẹn tó fi pé mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà máa gorí ẹ o wọ́n máa sanwó sí ẹ lábẹ́ irú ìgbé ayé wo nìyẹn kò tún wá ṣẹlẹ̀ lórí ọmọ kéékèèké mọ́ o àwọn àgbàlagbà náà ti ń ṣe ẹ̀rọ àtọ́ wà ní age of 40 wọn ò lè nà ká fáàrí wọn sókè wípé manfred kan làwọn ní àfikọ́ wọlé báyìí láti ọ̀dọ̀ ilé kọ́ wọlé sọ́dọ̀ ilé kọ́ wọlé sọ́dọ̀ ilé ìtòyè lẹ máa rí oríṣiríṣi prank lẹ máa rí oríṣiríṣi prank míì tá a máa rò pé bóyá irọ́ ni òótọ́ dẹ̀ ni ìmí a máa rò pé òótọ́ ni irọ́ ni pọ̀ pẹ̀lú ẹnu àwọn èèyàn wọ ò fi ọpọlọ sí kinní yẹn. Let me go back to ibi tí mò ń lọ gangan. Advice mi fún Barishoki tá bá máa sọ̀rọ̀ tẹnu ò bá ní fàya èyàn ò gbọ́dọ̀ gbèjẹ́ nìkankan nú ọ̀rọ̀ wọn nítorí pé Barishoki ló mọ nǹkan tó rí tó ti bá ní kí n sọ̀rọ̀ bíi bákan àwọn èèyàn ni mo ti tún gbìjà alágbájá bọ̀ kí n tó blame Barishoki ìwọ̀nba lèèyàn máa ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì o brother mi with due respect mo lè ju ẹ lọ o lóòótọ́ but èèyàn gbọ́dọ̀ respect ẹ because baálé ilé ni ẹ. Barimade with due respect o mo lè ju ẹ lọ lóòótọ́ o but èèyàn gbọ́dọ̀ respect ẹ nítorí ìyáálé ilé ni ẹ. Ẹ jọ ẹ wo ti bàbá wa Síkírù ẹ̀yin nìkan kọ́ ni Barrister bí o gbogbo àwa àyè ọmọ la jẹ́ sí Barrister nǹkan kò ń yí ọ̀pọ̀lọpọ̀ nù wa kò dìgbà tó bá yẹ pé ẹni tó fokó díẹ̀ bíyàn náà ń pè ń bàbá Ọlọ́run ẹ wo sáàpù tíyàwó mi bá lọ ọmọ bì kan tẹ́lẹ̀ bóyá ọkùnrin yẹn ṣe wèrè kan àbí nǹkan tó ṣẹlẹ̀ ń sì tó yẹ pé àwọn ọkùnrin mi á kàn dánpọ̀ ọmọ sọ́dọ̀ obìnrin mi wá sóbìnrin ẹ̀ di single mother tóbìnrin yẹn bá lọ́kọ míì tọkọ yẹn wá ń take care ọmọ yẹn ó ti ní process ó ti wà process sí ọmọ yẹn pé gbogbo nǹkan kan tí ó bá máa ṣe lórí ọmọ yẹn ló ń ṣe a ṣe anything fún ọmọ yẹn torí pé ó fẹ́ màmá ẹ̀ primary irú àwa yìí sìn a lè fọwọ́ ẹ̀ gbá yà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà ní ọkọ tó yẹ pé ọmọ ẹ̀ ẹni ẹlẹ́ni ló máa tọ́jú ẹ̀ dàgbà ẹni ẹlẹ́ni ló tọ́jú àwa dàgbà ẹni tó tọ́jú mi ò ṣe bàbá tó bí mi lọ́mọ tá a bá débi ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ mo ti sọ so many times bàbá yẹn bàbá ni tó bá tún ní kọ́ lọ mú bàbá wá bàbá tún ni tó bá tún ní ẹ lọ pé bàbá wà Alhaji Salau Lákínyẹmí bàbá ni ọ̀pọ̀lọpọ̀ dèní ní àdúgbò tí mo ti dàgbà wọn mọ̀ pé bàbá yẹn kọ́ ló bí mi
bàbá tèmi ti kú tipẹ́tipẹ́ ni mo ṣe máa ń sọ pé ìwọ tó o bá ní bàbá tọ́jú bàbá ẹ̀, ìwọ tó o bá lòbí láyé ìsáídà ìyá àbí bàbá tọ́jú ẹ̀. ṣe báwa ti dàgbà sìn, táwọn náà bá ka mí ní méjì sìn a máa pé 60 years lọ́jọ́ orí, tá a fi kún tá a dẹ̀ yọ kúrò. àwọn àbúrò ta ní gan ti wà ní 54 55. ẹjọ́ tó rọ lọ́hùn, ibo la wá lọ́lé ayé. bàbá tó tọ́ èmi kọ́ ló bí mi, ọmọ ọdún kan ni màmí ti gbé mi wá fẹ́ bàbá tó tọ́ mi. ibẹ̀ ni mo ti dàgbà, ibẹ̀ ni mo ti lọ léèwé, ibẹ̀ ni mo ti sọmọdé, ibẹ̀ ni mo kódà tó bá ń bi àwọn èèyàn ládùúgbò sí pé ta ni bàbá mi, wọ́n máa rò pé bàbá yẹn ló bí mi ni. I will tell you a little bit story. When I was 9 years old, 9 or 11 years old. ẹ má bínú pé ẹ rí mi látijọ́ yìí, bọ̀ ṣe ní èní tẹ́ rí mi náà ẹ jẹ́ ká jọ rọ́ọ̀bù mind, ẹ dẹ̀ bá mi ṣí àkíní. oníkálukú máa grab títí ẹ̀ nínú ọ̀rọ̀ yìí o. bóyá 9 àbí 11 years ni mo wà ni mo tó notice pé Alhaji Salau Katu kọ́lọ̀ ń fọ̀run kẹ́ bàbá yẹn kọ́ ló bí mi lọ́mọ. bọ̀ àwọn ará àdúgbò mọ̀. kò ń ṣe gbogbo orí ọkùnrin ni ò pé bẹ́ẹ̀ yín obìnrin ṣe máa sọ pé kinní kan tí o bá fẹ́ single mother àbí single mom àbí kílẹ̀ máa ń pè, tẹ́ ẹ bá fẹ́ ọkùnrin tó jẹ́ pé ó ti marry tẹ́lẹ̀ àbí tó jẹ́ pé kò tí ì marry tẹ́lẹ̀, tẹ́ ẹ bá gbọ́mọ wá ẹ má jẹ́ ká máa dúró de pé dandan ọkùnrin mọ ẹ̀tọ́ ẹ̀ tó bá hùwà tó dáa nínú ilé. Allahu Akbar. I went to primary school in Oyo. I went to primary school in Lagos. I went to secondary school in Oyo. The same thing in Lagos. Tí mo fi mọ̀ left and right nìyẹn. Mo lọ pé 11 ni mo lọ pé mo mọ̀ pé 9 kọ́ mo lọ pé 11 toró dàbí pé mo ti fẹ́ jáde primary school kí tó mọ̀. Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Alhaji Salau. Nǹkan ti lọ, èèyàn ti lọ́nu ilé yẹn. Àbúrò ti lọ, bàbá ti lọ, ìyá gan ti lọ. Kí wá ló dé tó yẹ pé àwọn ọmọ Yorùbá ní dúró déédéé? Ẹni tó bá tọ́jú wa ni bàbá, ẹ gbàgbé. Bàbá mi àfọkò díẹ̀ bí ẹlẹ̀ kò wúlò, kò jẹ́ nǹkan kan. Ìmí kéde ṣe pé kò wúlò, Ọlọ́run ò fún lówó ni. Ọlọ́run ò pín ọlá kan ẹlòmíì, Ọlọ́run kan dá wa ni. Àwọn tá a wà ń lo òyìnbó kò ṣe mímọ̀ ṣe wa mẹ́. Bẹ́ẹ̀ ni mímọ̀ ṣe wa kọ́. Grace God lọ́lọ́run fi gbé oníkálukú débi. Mo ti sọ story mi bí ṣe délùú yìí. Wọ́n tún fi ń bú wa náà ni pẹ̀lú ayé sọ́tò. Wọ́n tún fi bú wa. Ipe ẹ̀yin kan ìbí lọ́tì lẹ gbé wọ̀lú. Nígbà tá a gbé lọ́tì wọ̀lú tí mi lọ tò. Tí mi ṣe lọ kó fún fọ́nrán ẹ̀kọ́ gbá mi. Tí ó ṣe pé mo ṣe lọ tòwé. Tí mo jókòó ní ṣọ́ọ̀bù mi jẹ́jẹ́ tí mo ta tẹ́tẹ́. Tí tẹ́tẹ́ dẹ̀ gbé mi délùú òyìnbó. Mo ta lákọ̀ọ́kọ́. Wọn ò fún mi visa. Àwọn èèyàn pọ̀ lórí ibi ìtọ́ mọ̀. After 5 years mo tún ta mo ṣe tún jẹ. Ṣé Ọlọ́run ò kádàrá mẹ̀bọ́n mọ́ mi ni? Ẹ̀yin yẹn jẹ́ ká máa rorí pẹ̀lú ọ̀rọ̀ wa. Èpè àyàjà tó tẹ̀ tí wàá lo òyìnbó yẹn ará àmàrúfù yẹn. Èmi ò ṣègbéraga sí yàrá yẹn níbo torí mi ì bọ́ ẹ. O ò dẹ̀ lè bọ́ mi. Ẹbí mi ni mò ń bọ́. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹlẹ́ẹ̀kejì ló mú mi délùú yìí láti 20 something láti wà. Kì í má fún ọ̀rọ̀ tí mo sọ. Alhaji yẹn, bàbá wa Salau, Alhaji, ìjọ náà mo ṣáà wò pé àwọn àbúrò mi tó tẹ̀lé mi. Àwọn orúkọ last name wọn yìí yàtọ̀. Mo ti sọ̀rọ̀ yìí rí. Bẹ́ẹ̀ tẹ́ bá jẹ́ old fans mi, wọ́n máa repeat ẹ̀. Ẹ rí i pé mò ń gé ọ̀rọ̀ yẹn kó lè lọ bá ọ̀rọ̀ tí Bàrí máa dé àti Bàrí Ṣókì tọ́jọ́ ń sọ ni. Allahu Akbar. Mo wá rí orúkọ tó wà lórúkọ àwọn àbúrò mi méjì tó tẹ̀lé mi. Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Táyé. Àbúrò mi yẹn náà Táíwò yẹn ó ṣe kú ni. Ó ṣe kú ní last month ni. Kí last month bí this month. Àwa adé ó dé láti school, èmi náà dé. A gba report wá láti school. Òun dẹ̀ mọ̀wé dáadáa jù àrú àwa yìí lọ. Àwa yìí bí ọ̀rọ̀ wo jọmọ́ bí ká máa ṣe jàgídíjàgan. But still yet náà I repeat class. Mo ṣàwọn ní wọ́n á gbé mi ní Alhaji. Àgbàlagbà ṣá. Ọlọ́run fọ̀run kẹ́ bàbá yẹn lẹ́ẹ̀kan sí. Ọlọ́run àtún fọ̀run kẹ́ bàbá yẹn. Ilé àfáà ni ilé tèmi ti dàgbà. Àdúrà tí bàbá yẹn ń ṣe inú ilé yẹn, orí mi dẹ̀ wú.
ọmọ òun náà bí nínú ilé tí ò tí délùú òyìnbó olójú tá a bá ní tí ò tí délùú òyìnbó lè jẹ́ yọkan àbí méjì tá a bá dẹ̀ kára ní méjì tí bá bẹ̀rẹ̀ sí ní ká tó 16 àti tí ò ń sọmọ bàbá àtọmọ ẹ̀gbọ́n bàbá àtọmọ àbúrò bàbá nínú ilé wa lákìyẹmí ni èmi ò yọ̀rọ̀ ìsọ tó bá yẹ pé búburú ni bàbá yẹn ṣe fún mi nígbà náà ni bí ṣe máa wá bí láti máa sọ̀rọ̀ ń sìn bọ́dún mi ní sọ nítorí pé ọpọlọ wà lórí tiwa àní gbérú ẹ̀ jáde àní sọ láyé a máa dákẹ́ ni a lè sọ láàrin ara wa àní sọ lórí íńtánẹ́ẹ̀tì alájì kí ló dé tó jẹ́ pé orúkọ tèmi fi wà ní tèmi fi ń jẹ́ Yẹ̀kínì táwọn àbúrò mi ń jẹ́ Sàláù ọ̀rọ̀ yìí ló débẹ̀ o a lè rẹ́ni tó máa gbé lọ fún àwọn ọmọ Sàláù kan ní mò ń bú wọn mi ò bú wọn o lórí ibú lẹ́lùmíì wọn àti ẹ̀gbọ́n tí mo wí bàbá kí ló dé tó orúkọ wọn ṣe yàtọ̀ bàbá yẹn dẹ́ pè mí bí àgbàlagbà bàbá yẹn ni mo rò sórí àwọn tó jẹ́ Sàláù yẹn orúkọ tèmi ni sórí bàbá tó bí èmi gangan orúkọ tiẹ̀ ni wọ́n ń jẹ́ torí wọ́n jẹ́ ọkùnrin àgbà yàrá àsìmọ̀dẹ̀ lọ́kùnrin tó tún jù mí lọ o òun ò sílé òun ò bá wa gbé èkó rárá sómi tẹ̀ ronú lọ sọ́dọ̀ títì ẹ̀ rárá torí mi fi bẹ́ẹ̀ rí òun dàbí alára àwọn ògbélé mo ṣe gbà sí bàbá lọ́wọ́ nìyẹn ọdún yẹn gangan ni mo mọ̀ pé bàbá yẹn kọ́ ló bí mi oṣù mẹ́fà sígbà yẹn incident kọ́kọ́ ṣẹlẹ̀ ni tí mo ṣe bàbá kọ́ pa àwọn èdè kan fún mi ni mo ṣe kọlu sí mọ́ sí mi nìyẹn n bá lọ bá àmà nígbà tí mo bí lákọ̀ọ́kọ́ mo bí lẹ́ẹ̀kejì ìgbà tí mo bí lẹ́ẹ̀kẹta ìyá bá bú sígbè kí ló ṣẹlẹ̀ ọmọdé ṣe mọ̀ pé ọmọdé dẹ̀ ní mí ọmọ 11 years kí ni mo mọ̀ mi tẹ̀ tí pé 11 màmí kẹjọ rújọ fún mi ó ní báyìí bàbá rẹ kọ́ o bàbá ẹ̀ ní lágbájá nǹkan báyìí ló ṣe bàbá ẹ̀ tí bàbá ẹ̀ fi kú o báyìí tèmi ti ń rò pé ilé bàbá Sàláù gangan ní ilé bàbá mi kíyà tó wá náwó gan mi tó mú mi délé bàbá mi tó mú mi láwọn ẹbí mi lọ́wọ́ àlè rẹ̀ tó ní tọ́ àwọn àwọn akọ́tọ́ máa ní ọmọ àlè ní ọmọ Fúlàní ní àwọn dèdè ní jẹ́ pọ́rọ̀ tá a bá sọ ọ̀nà fi ṣe ṣó wọn ò rí ṣó ṣe mọ́ àfi kẹ́ ẹ sọ̀rọ̀ kan gán ọ̀rọ̀ yín ẹ̀yin náà wá wo àárín yẹn ẹ wo àárín yẹn bàbá ńlá ti máa sọ fún mi pé orúkọ bàbá àwọn ni Yẹ̀kínì bí ṣe gọ́ nìyẹn àsọmọdé so ẹjọ́ nídìí láti máa èèyàn kan máa lè ní ọmọ kan ní lóòótọ́ kí ni ẹ̀ ń jáde káàkiri wà látàláì ọ̀pọ̀lọpọ̀ nu wa tá a lò pọ̀ ọmọ kan ní wọ́n máa lè lẹ́lòmíì kò dẹ̀ sálẹ̀ níbì kan ọmọ èèyàn míì ni wọ́n ní ká máa pè é ó ṣe bàbá ẹ̀ ló bí ẹlòmíì ní bàbá ẹ̀ ọmọ àlè kọ́ àwọn Yorùbá kan náà tó yí bẹ́ẹ̀ o èmi ò rí sense tó mú wá o but at the end of the day náà mo tún rí pé ọ̀rọ̀ tí wọ́n lè tún sọ fún àwọn ọmọ Yorùbá ni kí la máa ṣe nígbà tí Barichoki táwọn kan pé Barichoki lọ́ máa lè àwọn kan lọ́ máa lè ní àwọn kan lọ́ máa lè kọ́ ọmọdé ń prove pé òun ń sọ máa lè pé bàbá òun báyìí but Barichoki ibi tó ti sọ̀rọ̀ Òṣùpá yẹn kò dáa ibi tó ti sọ̀rọ̀ síta ikọ́rẹ́sì yẹn kò dáa ẹ jẹ́ kí mi wá reframe ọ̀rọ̀ yẹn irú bóyá sọ̀rọ̀ Òṣùpá sìn láìláìláìlá Òṣùpá yìí gangan dẹ̀ làwa mọ̀ tó jẹ́ pé tí imí adìẹ lásán tó bá kọlu píṣọ Barrister Òṣùpá lè kú síbẹ̀ kí ewúrẹ́ kọ̀ yàgbẹ́ sí píṣọ lẹ́gbẹ̀ẹ́ ibi tí Òṣùpá wà kó rí pé Barrister lélẹ̀ kí ewúrẹ́ kọ̀ kán ìgbẹ́ sí lẹ́gbẹ̀ẹ́ Òṣùpá lè kú síbẹ̀ ẹjọ́ kí lẹ fi gbó jẹ́ kí brọ́dà mi máa sọ kò sí ààyè bàbá wa náà mi ìfẹ́ dárúkọ toró ni pé àwọn àrífín kan wà ń bẹ̀ jọ́ torí Ọlọ́run Barichoki the deal has been done but kò sí nǹkan tí ò gba correction o kó tó late àbá tèmi tó bá lè apologize ọ̀rẹ́ kan àwọn èèyàn gan lára tó bá lè apologize kò bá dá o kí ni ẹ ti fọ́n kábí náà wẹ́dà o àwa náà pín o
torí mi gan pin lánàá but ọ̀rọ̀ tá a máa sọ tí máa ní pé mi kú ọ̀rọ̀ mi jẹ mo tún sọ èèyàn fi ń borúkọ ara ẹ̀ jẹ́ ni o gbogbo oníkálukú wa náà mọ̀ ọ̀nà tó fi mọ Barisókì ọ̀tọ̀ ọ̀nà tó fi mọ Bàrímádé ọ̀tọ̀ ọ̀nà tó fi mọ Saheed Òṣùpá ọ̀tọ̀ ọ̀nà tó fi mọ Táyé Kọ́rẹ́nsì ọ̀tọ̀ tẹ́ bá rí ìjà kan tá a dá sí last year tó lọ pẹrẹpẹrẹpẹrẹpẹrẹpẹrẹ tíra ìdìbò lọ ìyá mi wà láìtàláì ṣebí mo sọ fún yín pé tí Táyé bá máa pe Pàṣọ tó bá máa bẹ̀ gbogbo wa yóò ní sí bẹ́ẹ̀ ẹ má jà sọ̀rọ̀ àsọjù oníkálukú gbé sórí bẹ́ẹ̀ pé bàbá wọn ni Saheed Òṣùpá bẹ́ẹ̀ pé bàbá wọn ni Pàṣọ bẹ́ẹ̀ pákọ̀ bí wọn ni Táyé Kọ́rẹ́nsì àwa náà gbìjà lóòótọ́ bọ̀ àwa gbìjà pé kó má bàjẹ́ ni náà ẹ wo bó ṣe rí sìn inú Pàṣọ gan dùn bí tó wà torí ń ṣe ló dàbí wípé ẹnà Táyé ní Pàṣọ ọmọ ẹ̀ tún gòkè sí ẹ wá lè rí kó má ṣe ṣó mọ́ sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ àti mọ̀ ọ̀rọ̀ míì wà tó yẹ pé tá a bá sọ a máa rò pé a fẹ́ fi bàyàn kọjẹ́ bọ́ a máa fi gbéyàn yẹn ga ni èmi ò rò pé ó yẹ kí wàhálà wà ní agboolé Fuji mọ́ within that period of time agbalẹ́tù ọ̀rọ̀ kan ẹ̀ àwọn question tó lè sọ̀rọ̀ di wèrè yé máa béèrè lọ́wọ́ àwọn èèyàn mọ́ kò ṣe gbogbo èèyàn ló mọ̀ pé kó head the question pé wò ẹ fò bọ̀ ìgbéraga ẹlòmíì inú wa tí àwọn ẹ̀dẹ̀ tí mo gbọ́ tó bá ń ṣerú nǹkan báyìí ọ̀nà tó máa sọ tó máa fi fà á sí wàhálà question náà máa béèrè lọ́wọ́ ẹ̀ ìwọ máa ti gbàgbé pé orí ayélu ló wà o ìwà kò máa jábọ̀ ṣeré ni. bọ̀ ṣe mọ̀ yí pé kíní yìí tá a bá wo bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí a ní láti ní sùúrù gidi Ọlọ́run ẹ mọ̀ pé mi ti ṣe ṣó ti pẹ́ pariwo kíní kan nítorí àsọ̀rọ̀ ó jọba kò jọba táwọn kan dẹ̀ gbẹ́nu tó dẹ̀ sọ́dí nǹkan míì wọ́n dẹ̀ tọ́nà sí wọ́n á mú gílòbù wọ́n á gbé ring light sí àti tí ó yẹ kó sọ ń pẹ̀ àti tí ó yẹ kó sọ ń pẹ̀ àti tí ò mọ̀ ń pẹ̀ mo kàn dákẹ́ ni torí ti bá ní kí n fáyà tèmi náà bá fẹ́ ní another 100,000 viewers mo máa tí mo lè dálò nínú àwọn sọ̀rọ̀ yẹn o mo mú àwọn tí mo lè dálò tán lóhùn tí mo mọ̀ pé tí n bá dárúkọ wọn sí show tí mo dúró tì wọ́n tí mo tẹ̀bà tì wọ́n wàláì máa ní 200,000 followers láàrin 1 week Ọlọ́run tó yẹ pé ohùn mi náà fẹ́ gbọ́ èmi náà wá tẹ̀bà tí show 1 show 2 show 3 show 4 show 5 màá máa ṣe léraléra bọ̀ èrè wo ni fẹ́ jẹ́ ń bẹ̀ ṣé lórí 1 cent tó ń fún àwọn èèyàn lórí kọ́mẹ́ǹtì ẹni tí mo ní oní tí mo gbé sí yóò ṣe èmi kọ́ ni mo lórin o wọ́n ti flag mi pa tí bá tẹ kíní fún yín sí ẹ̀rí mo tẹ̀ lè wá kẹ́lẹ̀ rí pé àwọn ògbà kọ́ bọ̀ bá lọ sórí kíní sọ pé kó o ní nǹkan kan o ti kọ̀mítì kíní kan whatever èmi kéré ṣé mi yé ṣé wọ́n ti ò ní ẹ wò ó tí lọ́ọ̀ fi dá nìyẹn torí mo máa fẹ́ èmi máa ní proof gbogbo ẹ̀yin tẹ́ máa ń rò pé ara Màrúfù jókòó èmi tí mò ń ṣiṣẹ́ tí mo níṣẹ́ tó dá lọ́wọ́ táwọn tó wà lórí nẹ́ẹ̀tì gan máa ń bá mi lẹ́nu iṣẹ́ mi ìjọba mò ń bá ṣiṣẹ́ ẹ wá jẹ́ ká mú ọ̀rọ̀ fámìlì wa ẹ jẹ́ kọ́rọ̀ fámìlì ẹ jẹ́ kó dúró nínú ilé wa ẹ yé máa jẹ́ káwọn tí wọn mọ̀ kankan wọn máa bá yín dá sọ̀rọ̀ àwọn ọmọ mi tó jẹ́ pé kò sílé ọkọ o ọmọ ẹyọ kan ló bí o tó náà ti ń pè rẹ̀ single mother ó bímọ ẹyọ kan ó ti ń pè rẹ̀ single mother kí ló ṣẹlẹ̀ táwọn ya wa gan ò fèsì ṣé wọn rí márì ni bọ́ngbà tó bá ní kẹ́ rí márì tẹ́ ń wá bí tọ́bẹ̀ ti jiná kiri ẹni tọ́bẹ̀ bá jiná ọ̀rẹ́dì tó bá pè yín ẹwà tó dá ń bẹ̀ obìnrin mi ìwà tó wù tó fi kúrò ní ilé ọkọ àkọ́kọ́ ilé ọkọ ẹ̀kejì tó bá wù ilé ọkọ ẹ̀kẹta mọ̀nà káwọn máa lé ẹ̀ dànù obìnrin mi ò dẹ̀ ń ṣe mistake olórí burúkú ọkùnrin mi nìyẹn máa pàdé ọkùnrin á ti lo jẹ̀jẹ̀tì fún ẹ ó máa ti rò pé ó love mi wà á ti kó gbogbo ayé ẹ̀ lé lọ́wọ́ before you know it problem tí most ẹ̀yin sister mi máa ń ní ó ní pé
ẹ máa wò pé torí pé ọkọ yín ó fẹ́ yín lé ẹ wá pàpà ká pé ó yan ẹnìkan lálẹ́ ẹ wá ti torí pé ó yan èèyàn kan lálẹ́ ẹ wá kó jáde nínú ilé ọkùnrin tí ò gbádùn ṣe báwa náà ni bóyá kíní ti bí ẹ ti ń dùn mọ́ dáadáa kíkó jáde tó kó jáde ó máa gbàdúrà kó jáde tó bá jáde ń sìn sórí tó ti torí ẹ̀yẹn olóma wà nù ilé ẹ kódà if care is not taken olóma padà dá lẹ́ńbẹ̀ tó náà bá dẹ̀ ṣọ́ra pàṣọ́tọ̀ fi nù ẹ́ wọ́n máa fi nà òun náà ó ti yé dandan ni kọkùnrin jowú ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kan wà tí máa tẹ́ máa ní pé ráàtì kan náà la ní ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ̀yin obìnrin ẹ rí pé mò ń gé ọ̀rọ̀ yẹn kó bá ọ̀tún àtòsí wí ni ẹ má máa lo èdè ráàtì kan náà la ní pẹ̀lú ọkùnrin ẹ má máa lò ibi táwọn ọkùnrin kan useless ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ tó bá bá ọmọ ọ̀dọ̀ sùn nínú ilé tíyàwó ẹ bá mọ̀ ìyàwó alálùbáríkà tó bá bẹ̀ wọ́n máa lé ọmọ yẹn lọ á ní òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ obìnrin yẹn á tún bẹ̀bẹ̀ ibi tá a bá bẹ̀bẹ̀ dé kò sírú ìwà tí ọkùnrin ò bá lè wù obìnrin yẹn máa gbẹ̀gbẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ sí bẹ̀ tó ti pe àmà ìjà má bínú tó ti pa àwọn fámìlì sí tó bá ti tún wọnú ilé ẹ bá ti ṣe pokàlà ìjà bá parí tó bá bí obìnrin yẹn dá kóńdó dráìvà nù ilé ibi tẹ́ ti mọ̀ pé ráìtì wá pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ní ráìtì bọ̀ ráìtì yẹn ò papọ̀ ìwọ lọ bá dráìvà sùn tọkọ yẹn ò bá nílé ẹ kú ònú ilé kódà tó bá jẹ́ obìnrin yẹn ló kọ́lé yẹn ìgbéyàwó yẹn ti tú nìyẹn àwọn tó wà nítòsí nìyẹn o wá gbọ́ pọ́kọ ẹ̀ ń bá ẹnìkan sùn o wá ti torí ẹ̀ kó jáde inú ilé kò sọpọ̀ lọ́nbẹ̀ ẹ já máa rorí ká tó ṣe èèyàn kan ṣàdédé ti di single daddy àbí single mother ẹ máa pariwo single daddy náà pọ̀ rẹpẹtẹ àmọ́yà tóbìnrin ju ọmọ sí láyà àwa yìí lè ṣe sample rẹ̀ mi ní dárúkọ àwọn ọ̀rẹ́ mi méjì obìnrin ó ju ọmọ sí wọn láyà náà lọ àmọ́ tá a sọ ti marry wọ́n ti marry wọ́n mú ọmọ ó jù sí láyà báyìí ni ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ lọ àwọn ọ̀rẹ́ mi méjì kan mo forúkọ bù wọ́n láṣìírí ìkejì náà ìyàwó ẹ̀ náà tún mú ọmọ ó kọ̀ sí láyà ó lọ ṣáwọn yẹn ń ṣe single father ẹ̀ ní rẹ́jọ single father kí ló ṣẹlẹ̀ kẹ́ tó mọ tó ṣẹlẹ̀ àwa ti gbọ́mọ fún bàbá wa àti gbọ́mọ fún mọ́mì wa kí mọ́mì wa máa tọ́jú ọmọ wàhálà àwọn tí mò ń sọ tight friends mi ni mi ìfẹ́ wọnú ọ̀rọ̀ yẹn torí àwọn ọ̀rẹ́ mi tí mò ń sọ yìí náà ti marry àwọn náà ti bímọ kódà mi ti lọ́mọ 15 years nínú àwọn ọmọ tá à ń sọ yìí tẹ́ pé wọ́n tètè marry torí èyí tó bá kéré jù ní ọdún máa 135 láàmú yẹn ẹlòmíà máa wò pé ọmọ ọdún mélòó gangan láàrẹ̀ sẹ́yìn ò mọ̀ pé ẹni tó bá tètè marry ní kékeré á ní àkọ́bí tó ti dàgbà àwọn obìnrin wa láwọn obìnrin tó yẹ pé 16 years ló ti bímọ by the time tó bá máa fi pé 32 years àkọ́bí ẹ̀ ti máa wà ní 16 àkọ́bí àwa wà lẹ́gbẹ̀ẹ́ á máa wà ọmọ ìlélẹ̀ ṣẹ́rí ìyẹn ara ẹni tó gbóyún ní school ara ẹni tó gbóyún gbà tó wà lẹ́nu iṣẹ́ ara ẹni tó gbóyún lọ́dà parent ẹ̀ ara ẹni tó gbóyún ní ẹni kọ́nà láti lè gbé oyún in as much tó bá ti di kóbìnrin jábàálé tó bá ti ń lájọṣepọ̀ pọ̀ lọ́kùnrin definitely máa respect oyún tó bá ti cover rẹ̀ máa respect oyún ẹ wá wo bí ilé ayé ṣe rí ńgbà yẹn single daddy làwọn yẹn náà o kò single daddy wọn tọ́jú àmọ́ yẹn wáyé tó ti jẹ́ pé àwa obìnrin nìkan la máa ń pariwo ẹ lè bú mi o òótọ́ ọ̀rọ̀ òní ní ká má sọ òun ẹ máa pariwo olórí burúkú ni máa yẹn ó máa dọ ọmọ méjì sí mi lọ́rùn èmi tí mò ń sọ yìí alákọ̀ọ́kọ́ ọmọ méjì lòun náà dà sí lọ́rùn ó dẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì òun náà mú ọmọ yẹn kan ó dà sí lọ́rùn ó lọ obìnrin ni wọ́n o tí gbogbo yín dẹ̀ náà nírú ẹ̀ àwọn obìnrin kan wà tó yẹ pé tó bá tẹ̀ ti bímọ wọ́n pe jọ mo fẹ́ lọ jayé orí mi at the end of the day wọn ò mọ̀ pé ní àkọ́kọ́ táwọn fẹ́ táwọn lóyún lọ́dọ̀ ẹ̀yẹn ni ọmọ àwọn àti rẹ̀ tó yẹ pé ọmọ ẹyọ kan tó bí báyìí mo tún ẹjẹ́ tún ṣe sample mi tún ní dárúkọ nínú àti mo sọ yìí ó bímọ fún ọ̀rẹ́ mi yẹn lẹ́yìn ọmọ tó bí yẹn kò rọmọ mi ìbìdí bá ṣe ń sọ̀rọ̀ yìí àfitọ́lọ́ bá ló lóyún lánàá kí wàá là ń balẹ̀ ayé jẹ́ fún èmi rè kí ni mo tó èmi gọ́gọ́ fúnra mi ta ni mí níwájú Ọlọ́run bá ta ni mí mò ń garùn
wo àwọn kan lókè ẹni pé mò ń mú ọ̀rọ̀ ẹ mọ́ra mò ń garùn pé Ọlọ́run jẹ́ kí mi náà tó lágbájá yìí o ẹni tẹ́mi ń garùn wo yẹn òun náà ń garùn wo ẹlòmíì pé Ọlọ́run jẹ́ ní tó tàmọ̀dún yìí o ó ti di pélé bíi 3 4 àwọn kan wà lẹ́yìn tèmi táwọn náà ń garùn pé Ọlọ́run jẹ́ ní tó ààrẹ almaruf bó ṣe jẹ́ pé tá ń ṣọ́la níyìí àwọn kan ń gbàdúrà kan débẹ̀ tó wọ̀n tiẹ̀ àwọn kan wà wọ̀n tiẹ̀ ní ìdáta nǹkan tí mo ní ìdá 15 ẹni tó wà wájú mi ní mi ì tí ì ní ẹni tó wà wájú mi tún ju ẹni tó wà wájú mi lọ.